In a bloody Udea my manche mamimba. Ingani awola wo boshi. آمين 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 اللهم انصرنا ولا تهزمنا آمين اللهم انصرنا آمين واكرمنا ولا تهزمنا آمين انصرنا ولا تهزمنا آمين واسلنا ولا تزل علينا آمين واحفظنا ولا تنجينا آمين اللهم اجعل بلدنا غانا آمين بلدنا آمنا مطمئنا آمين اللهم اجعل بلدنا غانا آمين بلدنا آمنا مطمئنا آمين سائر البلدان آمين راجنا آمين هي لهم آمين يا عبادي الذين اسرفوا على انفسهم آمين تقنطوا من رحمة الله آمين اسقنا يا سميع يا قريب آمين جنات عدن آمين توعد المتقين آمين الذين دعوا فيها سبحانك اللهم وتحيتهم يا سلام وآخر دعواهم الحمد لله رب العالمين نوما يا با من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إلى ربه والمؤمنون كلنا آمن بالله وكتبه ورسوله وقالوا سمينا Nawo onupaye lo onupa atashi ni ekwe nawo asafa ni ekwe nawo mulomo ni ibakwa ke mini meji en kwa bushi ayi ko ni anyena ayahi ni somena shiana dia ninka ke bo asafa je Christopher de tutuntu ke mefeni onyame hi ni nyeka faka ni ababa e gawo ababa ye gaye wole nye kafaka ni mene waye ga tuwa to ye nyowo nke nyongo ni yo were e wale ne nie dabla bi ni ke kuraje le mi soli ake efe ni nye yo kombi sol bomba de wanye
Mayo. I don't think they want to pay one in Europe. But they are Mexico. She are going to win this Namia, but I'm going to pay a lot. Whether you is it, you will whatever they better, my need to put it here. Somewhere now will go into it. Highway. Akiago. Majia Jeme. Onupa Ife ne Peshiebie, the representative of the President of Ghana, Honorable Elizabeth Nakwachu Saki. Seriki Hausawa, Ji Alhaji Kabiru, English. Ni Kwashi Gbolo, Ji Amanfo Manche. Ni Ayi Okufubuo, Ji Lafa Manche. Majie Cheme Onupa Ife ne Peshiebie. Wawulomoy. Wamanyeme. Onupa Ife ne Peshiebie mimba ni do manye. Mimbi majejro kejecho fele ke blawo fe. Mene yemo fio ni ka nchino ni mayu. Bepiye iko ake shida ke ijemo pe wakubanyumbo milewo ejake le pe ji moni buowe shininta yebiene kenkle nke shida pele ba doku kenete family fe ejake Mbibio ke na fufosa ni akemi eta neke choku na ne ile ake ofiamu ya wukuemi ba fiami ni kaflache bebe ke minjiramu ke na agba ni yo amba wami ni wasa ni wukue emashi eko ni maba manche yele mi ye nje shikaje eko ineke mene masmo ni masho ne ka appreciation allo macho ni chumo ni me iji Seriki Alhaji Kabiru English niji Hausa fe manche Greater Accra Hami gbena yejeme neke gbena ne niji Talba Ishishiji the noble king kama ke wa machine akemi icho ames ise ke wo ame eja ke nlebe ni afiotu mu kete yiye imanche niji the mankralo of the Ghana state ni adote otinto ni jino ni mimbo di manye ehun mbodromona yami gbena yesempe niami nke shida akpele hale je mo fiamu na leneke ejake bepiye aha mekpegbe na leke amebahu meni eto amei shimie nke ife na kai mi manyi amese adesa oye noni benani asene ofe minto mawo inwoku mashi lebine nke ni gbese ihale shiwoku shini mbatane maboy wo mode
ní makwe ní mato gbèsè fẹ́ asafo onupa ní ngake iwoku meba wa mi ni oba kwe ni o chuneke ni chumo ne mi to ma yu enoko fi ma ke se ni doku ni jidoku mala e cho yin yu enoko si fi ma ke yu na ka yu mo ka che ni adumo katamaso ta na asafo ajenende ni Christopher amen dumo shojo ba lóní ẹ̀ka káàtẹ́ o asafàtsẹ̀ onípa ẹ̀ alẹ́ asafàtsẹ̀ mi kankan lọ́wọ́ ẹ̀ o bá ba sọ̀gbìnà kéde kọ́ wọ ọ̀tsá mi tso ẹ̀ yẹ bá nà lóko mílíọ̀nù ewé kẹ́bùrọ̀ fún mi àtúwò ẹ̀fìtì ẹ̀ sọ̀gbẹ́ nà àbà wọ́wọ́ sá nọ nàmà yín ọ̀ tún ẹ̀ nàmà yín ọ̀ àgà ẹ̀ nàmà yín ọ̀ níbi nàkẹ́yà wọ̀. Mie ga kegangbe country no ni oba kwe bini bebi eyu agesha ka to wato kiya woku shi ocho mangbom iwo ni wo fi a ekome ke wo fe ekome e pa fe ni wo gbla e wa fi wo yin ake kenye me enyo nnope eje taflache gbọ́ alo agbóná abo no eba lórí bí ẹfẹ alo wọ́sípọ̀ fẹ́ alololo ṣe kẹwọ́ mi àwọn yìí ẹ̀ ni wọ́n fẹ́ kò mí ẹ̀ wọ́n bá sànà ní à wọ́n fi àìkò mi fi ẹ̀rọ ẹ̀kẹ́ mẹ́lẹ̀ dantu ìpọ̀tọ̀ ìṣọ́ kẹ ọba akọ ẹkẹ fẹngẹ ó tí èèyàn màmí yẹ má ṣeun bá pọtọ ní bá aṣọ yíyan ni wọ́n fi àìkò mi bẹ́ẹ̀ kẹnọmọ ní yọ ọwọ́ tẹ yẹ ní àwọn fẹ́ wọ kẹmẹ àṣẹ kò ní nítumọ̀ fẹ́ ní káwọ̀ nọ májà jẹmẹ kẹ onupa ní àtò wọ ní wọ́n tàchukwu náà wọ́n fi à ní nọ̀yà kẹsọlẹmọ bon eba wọ magiano ye fẹ nye iradun kẹ mituebo media bi fẹ ni epesi ẹbi ẹ mi da nyesi kẹ nye bẹ bi ẹ wọ wiye wọn eṣẹ eko mambi owulọmọ ẹ owó yìí wasafo akyẹmẹ wasafo anyẹmẹ kẹ mo fiamu ni epesi ẹbi ẹ mi da nyesi kẹ ne kẹ gbẹna ni ahami ni iwi kẹtsọ nye. You fair, you are done. Very good speech. Ìwé mọ̀jì àgẹ̀ gàsẹ̀ jígbè gbẹ̀jígbè ní gàsẹ̀ gbẹ̀jígbè mẹ́lẹ̀ mátò nyẹ̀ta fúlàchẹ́ ní má wíé nìkẹ́ wíé mọ̀ ní ẹ̀jẹ̀ àgẹ̀ wíé mọ̀ àṣìnà ni ní ẹ̀sàwọ̀ àgẹ̀ wọ́ọ̀chì ní àṣìnà ọjọ́ pàà. Bẹ́ẹ̀ni ìdàmọ̀ bí ẹni ìdàmọ̀ wọ́fẹ́ wọ̀kyẹ̀ nana adodankwa akufo ado n'akyia no ne tɔn ebi ahe ne nnɔpɛ ne nu ne wie ne tatu yɛ baasi mɛlɛ di ne nkyia kɛ kɛkyi kɔfide ba. Ni sika mẹ́wọ́ pọ́ẹ́ sika rẹ̀ wọ́n bá ní wọ́n tún ní wọ́n náà sika ẹ̀kọ́ sisan ní wọ́n pèlè wọ̀ wọ́n là wọ́n là yọ̀ ní ebe spare parts
Walayone, a pen, no coat, not a tornagia. A war, a remote, a full of near a house. The second, the career money, Jinokone, a country, a joke. A woman, small, no, Helen, the career money, market. A woman, famous, the man, lovely, a relation. Market, the shit, in the market. In your yard, the girl about me now. Oh, fetch, oh, the boy. You will fail on the way I can get you. It will open me. What to me, I will for fame when I be there. Then I want it to Kuniji and you. Ete Manchene. I can go in yellow. I can go to Feno. When I be there, in Tinti, and make glamour. They open me to me. As for no for fame when it began, baby, never had the shit. Ni mi yake eko me femo one town one na hewale ake gama bi one town one na hewale eja pesa aka wo fan wona jinka ya wo hin wo kun wo se don one town one na hewale kwani wo hin ma anason ni wonya ni wo mu ni bi ana e wo nke heshiba mbiga me fe ni wona yakweshi ye bie aka ngbele gbina ni awo ni doku ni ji eten sha nupa bele ewe mo chon wa ke ebi twenjole ye ke twenjole ne e ko meto enye ni emo twenjole we kotokun shi mi nke bo yenyo bo ba tu gbefa no ni mi hu ma tu gbefa no keke wo fe wo tu wo gbefa no no ke twenjole baba tra no mani abla President of Buffett Traditional Council, SLP, Matia,
ntɔ ne di edzo se to banki o fa de nye to anye de nye fa de nye to anye de nye fa de nye to anye Solo. What you make your Solo. President of the Association Council. Near the Solo. What is it? If I say you
Sorry. Na apa omanyenye nisi kankan na jafeyi na weba hawa ivu ke eno dato eyo wake yo fani eno wa shebe wa kuwa olupa nidi Bismarck ní Doku nẹ́ẹ̀tì ìbádàsí kí ẹ̀dàsí ló ń pẹ́ lọ́wọ́sọ̀lì gẹ́gẹ́ àpò pọ̀nfẹ́fẹ́jì yẹ gbẹ́sẹ̀ yìí ẹ̀kẹ́ yàfẹ́ ẹ̀fọ́ gbọ́dẹ̀sẹ̀ mọ́tí ẹ̀yìnbẹ̀ tó mọ́tí ẹ̀tẹ́bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bàtúrà àdàkà jẹ́bẹ̀rẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ní bá ṣe wọ́n pẹ́ bí ẹ̀bẹ̀ àbáṣẹ́ yìí wọ́n fẹ́ẹ́ yàrá bá wọlé àdàkà ìṣe yẹ pé ń tẹ̀ yín ẹ̀ náà ato fɛyi kɔkɔɔ ɛjɛmɛ ne yatsɛmɛ gabadzanyɛmɛ amɛsɛ mi na mɛkɛ nyiɛ na kɔkɔɔ zie ni ato yɛ yie fee amɛbaata jɛmɛ. ní ìpɛsɛ tó kò ní ti kɛnkɛn ne ba sɔ ɔtí a èyíta etu moko yɛ bíɛ. ní ikọ̀ ọ̀dọ̀nkọ́ asẹ́yẹ tó ọmọ jẹ wọ́n 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 bá wọ́n ẹ̀rọ bíẹ̀bíẹ̀. Ìwé fàní Bismarck ní Doku nẹ́ẹ̀tì dáwọ̀ṣì. Ìní ẹ̀jẹ̀. Ìwọ̀n máa ń yẹ ìyẹn lọ. Ìdòkú ẹ̀jẹ̀. Náà dáná lọ, yẹ̀wọ̀n nífi mọ̀ náà mi. Ní ìsèpé. Bọ́ọ̀ṣà aṣíwọ̀nyí. Bọ́ọ̀ṣà aṣíwọ̀nyí. Manchame koko meri oke euro. Ebe fe esanima Muslim komutawo Ebe ni obie ni ye iwolo ni male ame. Ife ìdùnnú Doku ìwòkú ẹ̀nà wọ́n ní wọ̀kẹ́ ẹ̀dí wọ̀kẹ́ ẹ̀dẹ́mì ní wọ́n tó gbẹ̀jẹ̀ ẹran tó kẹ̀hán ní fi mọ̀ náà wọ́n tí í ṣe yìí ìsání tọwọ́ sọ̀rọ̀ àní ilé ẹ̀ àmẹ́yìn náà mẹ́wàá wọ́n lákẹ́sí níbàlẹ̀ ilẹ̀ wọ́n ní ẹ̀fẹ̀ ìfọ̀ ẹ̀fọ́ kẹ́ ayé nífẹ̀ẹ́ mọ̀ ṣìṣì ní sàlẹ̀kọ̀bá ní lógólógóbá ẹni ẹ̀fẹ̀ ìfọ̀ ẹ̀fọ́ lọ́wọ́ kẹ́sídà máa yẹ kúrẹ́ ìṣìkẹ́ ẹ̀kọ́ ìyàmẹ́ ní wọ́n fọmọ ní ibi fíṣíà kánsì bí náà mẹ́tọ́ ní kékeré ẹ̀rọ tó ní akẹ́ amẹ́kọ́ àmì rẹ̀ mi ní àmì ní ẹ̀ṣẹ̀ máa ń tẹ́lẹ̀ padà rò máa ń yẹlẹ̀ padà lọ́wọ́ ẹ̀mí ṣọ́ṣọ́ ti padà ní abẹ́nẹ́wọ̀n to the extent that akẹ́sì Ghana náà fẹ́ Muslim àmì yíyẹ yẹn lọ lẹ́wọ́ àbọ̀wọ́ ní pàfọ́lẹ́ ẹ̀nà àgbẹ̀rẹ̀ máa yíyẹ yẹn lọ lẹ́wọ́ fi hàn àwọn ẹ̀mí ẹ̀ wọ́n ní ìbátan sí ní ìràdán wọ́kẹ́ ìtẹ́lẹ̀ ẹ̀yìn wọ́kẹ́ mọ̀ ẹ̀ní ìdọ̀kúwe tí wọ́n wípá ẹ̀ fẹ́ ẹ̀ ìràdán àgbà àgbẹ̀ tí wọ́n ní kẹ́kẹ́ tó kókó lé ní ẹ̀ àkẹ́lù nínú ní mc ẹ̀hánjẹ̀lẹ̀ àkẹ́ ẹ̀yẹ́ ní bíbí bí ìdìbò ní ọ̀bá sùnmọ́ akẹ́kẹ́ àgbẹ̀ náà ní ìyẹ́kẹ́ kọ́kẹ́ tó ní náà ìràdán
Odeya mi manche mamimba. Ingani awola wo bo she wombo e wombo she.